ìbà àwọn Elédùmarè ọba ògóògo ọba àjíkẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba ìjọba pé agbẹnumọ́dẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba arúgbọ́lá ní ìlẹ́yẹ ọgbọgba tí gbára àdúgbò abágbọ̀bọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn ìbà. ìbà àwọn borí àgbààgbà àwọn akáṣọ lérí mọ́lẹ́rù obìnrin bambam tán yanyan ìbà yín o láàánú ògiri òkú dọwọ́ rẹ o ìbà wọlé ọ̀gẹ́rẹ́ àfọkẹ́rẹ́ lápòkà tó dára pọ̀ níbẹ̀ kò lójúbà lẹ́lẹ̀ ìlànà ilẹ̀ ìbà rẹ àdúbà rẹ lénìí mọ́jà sílẹ̀tẹ̀ mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀ mọ́jà egun ayé gun alẹ́sẹ̀ mọ́jà dìsọ́fẹ́ àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ Elédùmarè rẹ ọ̀rọ̀ wa dọwọ́ rẹ o. oríṣiríṣi nǹkan ló ń súyọ nínú ètò ìṣèjọba Bọ́lá Ahmed ọmọ Tinubu nínú ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. ẹ má jà sọ pé Bọ́lá Ahmed Tinubu ẹ já mọ́ sọ pé lórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé bí àwọn ará wájú ṣe ń ṣèjọba tiwọn bọ̀ kò sí yàtọ̀ nínú ilé táwọn náà ń ṣe adẹ kékékéké ayanyanyan Yorùbá ní tápọ̀ ò bá ṣe ká èèyàn máa san lérí ni wọn ní tápọ̀ ò bá ṣe san èèyàn máa ń ká lérí ni sọ́rí ṣùgbọ́n lẹ́nìí a rí i pé kéèyàn máa fi tipátipá ní kinní tí ò le òun ni tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń ṣe òun ló kọ̀ gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sínú ìlà ìlú ẹ̀mí àwọn èèyàn ti ń dá lógbòdò lójijì torí ẹ̀ la ṣe ń pa lárọ̀wà à ń pa lásàmọ̀ fún wọn wípé owó ilé tó lọ ẹ má jẹ́ kí ojú Yorùbá ó máa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ẹ jẹ́ ká kú olóko ẹrú. ohun tí ń ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà kì í ṣe àwa nìkan ní í ṣe o láfíríkà gbogbo orílẹ̀-èdè aláwọ̀ dúdú ni wọn ò ti gẹ́ẹ̀tì kankan ráìtì àwọn tó ṣẹ́pẹ́rẹ́ nínú wa làwọn tó ní àwọ̀ funfun nínú wa ìgbé ayé wọn ó yàtọ̀ sí tiwa tá a jẹ́ èèyàn dúdú ó túmọ̀ sí pé èèyàn dúdú láburú ń bẹ lọ́wọ́ rẹ̀ èèyàn dúdú láburú ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ wo dídí ìlú inú òkùnkùn nínú wà òkùnkùn bírímù Bọ́lá Ahmed Tinubu adẹ̀páríwó à ń gbọ́ lórí rédíò wọn lẹ subsidize iná tẹ subsidize dà Buhari ò announce fún wa pé ò subsidize iná fún wa tá a fi lọ ná láyé Buhari ò dá Buhari ò sunwọ̀n ọmọ burúkú ni Buhari Fúlàní ni Buhari èèyàn rádaràdá ni alónáláyé Buhari èyí náà lè gbádùn nù náà Buhari. bàbá ẹ wo àárín ìlú kẹlọ wo òkùnkùn tẹ sọ odidi orílẹ̀-èdè Nàìjíríà sí ayé wa ò burú tó báyìí. níjọ́ tẹ́ yọ sọ́bsidì gbogbo wa pariwo lórí iná a ní gbogbo nǹkan lẹ́lẹ́ yọ ẹ̀ bá yọ petrol ẹ̀ bá ṣe ẹ̀ go ahead bí wàá tẹ́pẹ́ yìí nìkan lẹ́ máa ṣe ẹ̀ bọ́ sórí iná tó ọmọ Nàìjíríà ò gbádùn rẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé a manage ẹ̀ náà ni ẹ̀ ń gbogbo sọ́bsidì orí iná ẹ̀ fà kúò èyí ẹlẹ́kẹ̀jẹ̀jẹ̀ arábàdàn abá sọ̀rọ̀ tì ní sọ pé ìlú wo ni wọ́n ti ń lò náà tí wọ́n sanwó náà nígbà tá a wá sanwó náà iná òun wá dàtà san a bẹ̀rẹ̀ sí ní sanwó òkùnkùn lẹ́pàá bẹ̀rẹ̀ sí ní já iná ilé àwọn èèyàn iná tẹ̀ fún wọn wọ́n gbé bílì lọ́bẹ̀ wọ́n dẹ̀ kílẹ̀mù owó jáde ẹ̀ tún fọlọ́pàá gbé wọn tí wọ́n bá ṣe é. Meanwhile tẹ́ bá lọ wo history àdúgbò yẹn iná bẹ̀ àwọn ará àdúgbò ló fa wáyà ńlọra wáyà fúnra wọn
ni wọ́n ra transformer nínú gbogbo transformer tó wà Nàìjíríà 80% transformer tó wà Nàìjíríà jẹ́ pé àwọn ará àdúgbò ló rà 80%. Transformer tó wà Nàìjíríà yìí ará àdúgbò ló rà 80% nu wọn àwọn kébù tó fi faná ará àdúgbò ló rà. Ordinary meter lẹ́bùn aráàlú tì NEPA ń tà ìjọba ò sọ̀rọ̀ gbogbo ayé dẹ̀ pariwo pé ṣé bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni dèní ǹjẹ́ bàbá járe èèyàn kan tó jáde tó àdírẹ́sì wa wípé ẹ má dá wọn lóhùn o ibi tí wọ́n bá ti ní kẹ́kẹ́ báyìí kéèyàn tax force lọ́bẹ̀. Mo rántí láyé Buhari vividly tí epo bá ṣe mistake lọ òkè níbi agbègbè kan ẹ̀ẹ́rì tax force ní tí wọ́n jáde tí wọ́n ti ilé epo lọ. Ayé Buhari àwọn òfin yẹn wà ń bẹ̀ tó ṣiṣẹ́ ṣùgbọ́n láyé tí tẹ́ ẹ bá sọ nǹkan gan kẹ́tọ́ yìí ṣèpadà rẹ̀ àwọn tí ó yí òun padà ni wọ́n ti yí padà àádẹ́mọ́ jẹ́ kẹ́ máa mọ ẹ̀sìn ní sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ láíláì yẹn ti lọ nìyẹn. Ọdún mo fi pariwo ńgbà kan pé bàbá wọ́n dà pé ẹ̀yin gangan lẹ́ ń tan aráàlú ẹ̀yin lẹ́ ń tàn wá jẹ gbogbo tẹ́ ẹ sọ pátá kò sílè tó work. Níjọ́ kìíní àná ẹni kọ́sítọ́ọ̀mù gbọ́dọ̀ máa wọn sátẹ́ oúnjẹ mọ́ at least ẹ̀kalẹ̀ ní wàrà lódò pé at least àti ẹ̀tọ́ jẹ́ kí relief wà. Bọ̀ wẹ́ẹ̀ tí ìpàṣẹ dà tí kọ́sítọ́ọ̀mù fi ń sí oúnjẹ nìbàdàn tẹ́ lọ ń káwọn èèyàn wọlé nínú ọjà tí wọ́n jálẹ̀kùn wọn tí ó kó gbogbo oúnjẹ bẹ́ẹ̀ kú gbogbo tẹ́ ẹ̀ka kalẹ̀ adẹ̀pẹ̀ yín instantly kò dá ẹ̀ dáhùn tó rẹ̀ làwọn èèyàn sì ń rí ìpadàbọ̀ yín ní 2027 bí gbàtẹ́ pé fẹ́ wá ṣòro ni pẹ̀fẹ́ wá ní àwọn èèyàn lára ni wọ́n rí tẹ́wọ́ sọ pé manage economy wọ́n rí gbàtẹ́ pé fẹ́ pawó sápò ara yín ni kì í ṣe pé ń ṣe torí kí ìlú ó lè bá bẹ́tà. Àwa tá a lè bá yín sọ òdodo ọ̀rọ̀ ládùúgbò yìí kò sẹ́dá láì tó lè bá yín sọ àwa tá a bá yín sọ nì àwa ọmọ ìyá yín náà là á bá yín sọ àwa ọmọ yín tá a sọ ládùúgbò yìí tá a ní parọ́ fún yín láéláé pé ìjọba yín afárá apákandápákan sí ni ìjọba táwọn olówó mọ gbádùn sí sálíkà ó mọ sọkún. Gbogbo àdúgbò wa tan jẹnẹrétọ̀ kò wá sálàáfíà àwọn kan ò tiẹ̀ lé àfọ́dọ̀wọ́ epo ẹ̀sọ́ gbogbo létí tí ń jẹran ẹ̀sọ́ wọn dẹni tí ń jẹgun ẹ̀rẹ̀lẹ́yìn ṣèjọba wọn kò sí ìlú òyìnbó tó ti máa ń lórú fọ́múlà yẹn tára ó ní èèyàn kan tó gbádùn torí ẹ̀ mọ ibi tí ó já sí ṣé ẹ mọ iye ẹ̀mí tó ti lọ lórí pé ẹ jẹ́ ká ra ó níyìn kẹ́ tó gbádùn tẹ́ ẹ lò yìí fọ́múlà tẹ́ ẹ lò yìí we will slow down the purchasing power we will devalue the naira gbogbo mẹ́tọ̀dù yẹn lọ wọ́n gọ́tọ́ kọ́ sáàrin ìlú náà àwọn èèyàn ti fẹ́ kú tán ẹ̀yin nìkan là ń rí tẹ́ ń rẹ́rìn àtàwọn ọmọ yín àtìyàwó yín ẹ̀yin nìkan là ń rí tí rẹ́rìn àtàwọn mínísítà tẹ́ kó síjọba. Mo ní mo ṣe ń sọ pé 2027 is against the masses. Bàbá Bọ́lá Tinubu versus aráàlú ni kì í ṣe any political party. Because gbogbo gómìnà ló ti sún sọ́dọ̀ yín tán gbogbo chairman local government ló ti lọ sí APC gbogbo kíní kan ló ti move. Mo tún fún yín ní analysis pé bàbá Ṣáádà ṣe tí èrè kò sí yàtọ̀. Láyé zero party everybody gbọ́dọ̀ ṣe tàbáchà everybody ya gbogbo olóṣèlú ya sá lọ sẹ́yìn Abacha. Màmú yẹn ti wá rí wípé Abacha against the masses kí ló ṣẹlẹ̀ sí Abacha àjẹ́ ìdàgbàsókè dìde owó ni mo dọ́gbọ́n yan fún yín lánàá tí Yorùbá yé yín dáadáa ẹ lọ kí Yorùbá tí mo sọ ohun ẹ kì í mọ́lẹ̀ kí ẹ tó gbọ́ mo fẹ́ kọ́ gbọ́ yé ni ló jẹ́ kí n sọ kò sẹ́ni náà tó lè bá yín sọ tó jà wá tá a dára lọ nílẹ̀ Yorùbá àwọn ará lè bá yín sòdodo ọ̀rọ̀ bàbá kò inú àwọn èèyàn ò dùn irú pọ́lísì yẹn kì í ṣe irú àkókò yìí èèyàn máa ń ṣe nǹkan díẹ̀díẹ̀ ni ẹ wá gbogbo ẹ̀tẹ́lẹ̀ kan náà háù
now ẹ wá ń padà sórí pé ẹ fẹ́ subsidize iná àwọn ń gbọ́ pé ẹ fẹ́ ṣe subsidy lórí iná níjọ́ wo síjọ́ wo gbà tílẹ̀ mọ́ so ẹ mọ̀ pé kò dáa ẹ mọ̀ ṣe ni owó tẹ wá pa lórí subsidy epo ẹ wá kó fún ẹ gọ́vnà ẹ wá ní kára ló lọ mọ́ lé gọ́vnà wọn mú níbo wọ́n ti ń ṣerú ẹ̀ bàbá gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ṣe yẹn ẹ ti fọ́ọ̀mù ẹ ti bà nǹkan jẹ́ gbogbo sẹ́ni tó lè bá yín sòdodo ọ̀rọ̀ àwọn tí ó bá yín sòdodo ọ̀rọ̀ làwọn arábàdàn tẹ́ kó síbẹ̀ tí ó dá kankan mọ̀ tá à ń sọ fún yín gbà yẹn pé eléyìí ò yẹ ní mínísítà ẹni tí ò rí dandan ayé rí kò rí wàhálà rí ọmọ tí bàbá tiẹ̀ náà jalè tó fi tọ́jú ẹ̀ lọ lóyìnbó tó fi kàwé ni ẹ̀ wá wọ́n fi kọ̀ǹpé aráàlú ẹ̀ ń gbódìdí náà Nàìjíríà lé lọ́wọ́ kí ló mọ̀ ṣé bàbá rẹ̀ ra ó tán náà ó sanwó dẹ́pà rí adẹ sọ fún yín bàbá gbogbo advice wa ta fún yín pátá kò tó lè tẹ gbọ́n bẹ̀ ẹ fàgbà tẹ fọ́ lójú àwọn ọmọ Ìgbò wọn fi yín ṣe kíníkiri wọn fi yín gbafẹ́ lórí íńtánẹ́ẹ̀tì yẹn lọ́wọ́ táwọn ọmọ Ìgbò ń kọ pẹ̀lú yín nípa gọ́ọ̀mẹ̀ntì ọ̀pọ̀lọpọ̀ yóò bó lè sọ̀rọ̀ adọ́wọ́ bojú ni tí bá ṣe rọ àbá ìta jáde pé tí ẹ bá sọ fún bàbá yìí kó mọ̀ pé tí ń ṣe ò dáa mo fún yín ní analysis pé bàbá tí ń sọ fún ọmọ àtìyàwó pé kó ní sùúrù pé à ń kọ́lé lọ́wọ́ ẹ̀yin ẹ má jẹun tó ń wá bọ́sẹ̀kùlé tó mú búrẹ́dì tó mú fanta tútù tí ń já tí ń fi fanta le tí ń sì sọ fún ìyàwó àtọmọ pé kí wọ́n ní sùúrù tó rẹ̀ fáwọn ń kọ́lé lọ́wọ́ pé nǹkan ó le díẹ̀ o ẹ máa mú mára ni òun wá bọ́ kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ wọ́n á fi fanta tútù tẹ búrẹ́dì sẹ́nà pé bàbá yẹn sábíyámọ́ rere irú pọ́lísì tẹ́ ẹ lò nù mini policy tẹ lò òun nìyẹn adẹgbẹjáde fún yín nínú analysis tiwa wípé bàbá bó ṣe rere ìfẹ́ rí ni ẹ̀yin àti fáṣẹ yín ẹ̀ ná 3 billion lọ́dún fún oúnjẹ aráàlú tó yẹ pé kò ní bọ́jẹ̀tì fún oúnjẹ ní tó bá rí ni ó jẹ ẹ wá gbóúnjẹ lẹ́nu ẹ̀ pátá ẹ wá ní ó ṣàdúrà fún yín inú ò lè rọgbọ kò síbi tí bẹ́ẹ̀ ti máa rọgbọ ìbọn yẹn ti máa slow down purchasing power tí ìlú yẹn tẹ́ẹ̀ ní máa fẹ́ fìbọn lera yín kiri ẹ̀yìn rí ìlú tó rọrùn irú ẹ̀rí ní irú dídí Nàìjíríà láì ṣe Ghana àdẹ̀sọ kìíní fún yín economics làwọn náà àwọn bá àti ẹ̀kàwé tó yín tá à lọ́pọ̀ yín àti lọ kàwé lóyìnbó ìwọ bá péré tẹ́tà ka yẹn a mọ mẹ́ni ẹ̀jọ̀ ẹ̀yìn gan lọ tó rẹ̀ yìí ò practice títí yín ní Nàìjíríà ẹ̀ka wọn adélé abẹ́bà lẹ́yìn ṣe adélé abẹ́bà practice lò utilize ní Nàìjíríà ìlú òyìnbó lẹ́tí lọ lò níbi tí gbogbo system wọn ti set kalẹ̀ tàbí set system wọn ẹ̀bẹ̀ lẹ́tí lò títí yín ẹ wá fi compare àti wá tó yẹ pé ààrẹ ní báwọn set system wọn gbogbo ẹ ti dàrú bẹ́sẹ̀ tẹ́lọ̀ olúkálùkù kan gbé decision tó wà wù jáde ní náà fi survive ẹ̀yin dé as a learned person àwọn èèyàn dẹ̀ bá yín sọ̀rọ̀ kò rí báyìí má ṣe báyìí dúró kọ́ owó bó ṣe fẹ́ lọ Ọbásanjọ́ wá jàre yín lé ní wọ́n yan kiri ibi tẹ́ ti fọ́ nìyẹn kò yẹ kó Ọbásanjọ́ gba máàkì ju yín lọ nínú ètò òṣèlú ẹ fọ́ ẹ mọ òṣèlú àparùtù ṣe ni kéèyàn ó forí lágbájá tẹ̀mẹ̀dù kéèyàn gbára wọn kéèyàn ó fi score ní tẹ́ ẹ mọ̀ ṣe nu ẹ mọ bí àti máa tó ìlú gángan tí ìlú ó fi sọ̀síìdì táwọn èèyàn ó fi jẹun tí kò ó fi ké bí eku tẹ́yẹ ó ké bí ẹyẹ tọ́mọ èèyàn ó fọ́n bí ọmọ ènìyàn Ọlọ́run fún yín lẹ́bùn yẹn ẹ̀bùn tó Ọlọ́run fún yín ni pé ká ṣòṣèlú ká parọ́ fẹ́lẹ̀ ká tẹ̀ ilé jẹ ká yàn yí jẹ ká gba kọ̀rọ̀kọ̀rọ̀ ká ṣe kọ́ńdú ká fi win election ń tẹ́ ẹ mọ̀ nu òṣèlú tẹ́ ẹ máa ń pè é lọ́sẹ̀lú irú òṣèlú tẹ́ ẹ mọ̀ nìyẹn o kì í ṣòṣèlú kéèyàn ó jẹun kí lu ó tò àkójù sẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀ tẹ́ bá mọ̀ ń pa ẹ̀ ni language wọ́wọ́ slow down the purchasing power ẹ̀ ní hot tie láíláí ẹ̀ mọ̀ mí ní nǹkan tẹ́ dánwò ni nǹkan tí ó affect yín tó bẹ́ pé slow down purchasing power ó affect gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó affect gbogbo ìtẹ́wà ní àwọn kábínẹ̀tì yín ó affect gbogbo àwọn tó wà ní House of Assembly gbogbo affect ẹ̀yin aráàlú lẹ́sùn ẹ̀ fún aráàlú wọn ké ẹ̀yin wọn gbádùn àwọn ọmọ tí wọ́n ti báyìí wọ́n ti bí ọlọ́ba ẹ̀ wá láwọn èèyàn ó ṣàdúrà fún yín ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa ọ̀rọ̀ tó nǹkan tó lé ní
àwọn òyìnbó tó kó gbọ́ àwọn policy wọ̀nyí sínú ìwé wọn ẹ ṣe practice ẹ̀ lọ́dọ̀ tiwọn. ẹ mọ̀ jẹ́ sọ jù báyìí lọ lórí aspect yẹn. Ní Burkina Faso ọmọbìnrin kan wá ó wá ń ṣàlàyé nípa pé àwọn tí ń rán yàn lọ Mọ́kà. Traoré Muslim ní everybody mọ̀, àáfàá ni tó ń fara rẹ̀ tí mo ṣáájú oorun. Ó wá ṣòfin gbogbo ẹni tí ó bá lọ Mọ́kà nílùú àwọn lọ́dún yìí ó gbọ́dọ̀ wá fi 25% owó Mọ́kà sínú àpò ìjọba kó tó lè lọ. Tí Mọ́kà bá jẹ́ 10 million yóò fi 2.5 million lẹ̀ sínú àpò ìjọba kó tó lè lọ Mọ́kà, nítorí pé àwọn nídìí owó táwọn fi tún lọ àwọn ṣe kì í ṣe Mọ́kà nìkan ló nídìí owó, torí pé owó òlú lẹ́ ń kó lọ Mọ́kà láti lọ. Áfíríkà dẹ̀ ní kíní yẹn ń bá jà jù. Ọmọbìnrin yẹn wá tó sọ ó wá sọ́dọ̀ Nàìjíríà láwọn ìlú kan wà tí ò ní gbọ́ láfíríkà láíláí, ó ní bí Nàìjíríà ó mẹ́sẹ̀ ojú wa tì mí, nítorí pé a ní àwọn èèyàn tó ní èrò rí ní aṣáájú lórílẹ̀‐èdè yìí. Òun ló fà á tá a fi wá ní mess tower, òun ló fà á tá a fi sáwọn èèyàn fi pariwo pé ẹja pín. A lé èèyàn tó rí rẹ́ ń ṣiṣẹ́ tí bẹ́ẹ̀nu bíbá ń ṣiṣẹ́ kò sí mọ́ lórílẹ̀‐èdè yìí. Tá a bá ní ni èèyàn kan ò ní pẹ́ lọ́ba kó wọ́n sọ pé wọ́n fẹ́ máa ọ̀rọ̀ ṣẹ̀ríà ní kàn ní Nàìjíríà. Wọ́n sọ pé èyí south west ẹ̀kọ́ tẹ̀ practice ṣẹ̀ríà, ṣé orí ẹni yẹn pé ṣé mọ̀dòmọ́dò ti wá bíbá tí kì í ṣe di ẹni. Nítorí mọ nìyẹn àwọn tí ń lédi Nàìjíríà nìyẹn. Táwọn ní ẹ̀pẹ́ àgbàgbà Nàìjíríà wá àwọn sọ̀tà náà wọ́n máa jáde, àwọn àrùn àwọn bá lọ́rin wọ́n máa jáde, sáwọn àgbààgbà nù sáwọn èèyàn làwọn ilé, sáwọn èèyàn nù sáwọn aṣáájú ìlú inú. Ìlú tẹ́ wà ń bẹ̀ láti 1960 gbogbo yín ilẹ̀ sì dàgbà ní 1960 tá a gbòmìnira. Ẹ wá bá dé lẹ́fù tó dé lé ní iná Nàìjíríà ó tàn, ẹ wá tó ń pèrè lágbàgbà kò yẹ kẹ́ jáde mọ́. Tó bá sọ pé Nigerian leaders kẹ́ jáde kò yẹ kí irú yóò jáde mọ́. Irú Àtíkù tó fẹ́ kọ̀ǹtẹ́sì kò yẹ kó jáde mọ́. Ìwọ tó ti pass through governance tó tẹ̀rí kankan fi sílẹ̀ pé ìdáwà ṣe gbà tí wá rí tẹ̀lé tọ́ka sí. Òun ní mú ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ọmọ yẹn ńgbà tó di pé ìjọba ti yín náà kúkú deliver at the end of the day. Ibi tó yẹ kẹ́ ẹgbà mi nítorí pé ẹ̀fẹ́ kọ́pọ̀ yín náà lára. N tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ní o ẹgbọ́n ọ̀rọ̀ tọmọbìnrin yẹn sọ. Lóde òní àti ẹ̀mọ nǹkan tó dáa àti nǹkan tí ò dáa mọ́. Mo rí fọ́nrán kan ni tí mo sì fẹ́ kí gbogbo wa jọ wò náà ló wà lókè yìí. Fọ́nrán náà sọ̀rọ̀ nípa Mẹ́kà, mo sì fẹ́ kí gbogbo wa jọ wò. Ẹ jẹ́ kí n mọ nǹkan tí ẹ bá rò nípa rẹ̀ torí èmi. Right now, if you are in Burkina Faso, you want to travel to Mecca, the government say the nation is hungry. You need to drop some percentage in the government purse for the betterment of the nation. Then you can go to Mecca. If you want to go to Mecca, now you have to pay 250,000 CFA to the country first. Then the remaining money you have abundant in your pocket, you can take it to Mecca and go and do your Hajj. Makkah Madina, sallallahu alaihi wasallam. You can see. I don't want to talk too much, but I know a lot of people understand what I'm saying. You know, the last time people are traveling to Mecca, demanding money from the purse of the government. Even in every African nation, most especially in West Africa, they are demanding millions and millions from government, knowing that we have no schools, the teachers are not collecting good salary, the police are not collecting good salary, the military are not collecting good salary, the healthcare people are not collecting, the nurse and doctor are not collecting good salary, the youth don't have job. But when it's time for people to go to Mecca, they will go and bring some long petition before the government and convince the government to send some people to Mecca. I don't know, to go and pray for the nation or to go and pray for themselves. They believe it's the job of the country to sponsor people to Mecca. Right now, Burkina Faso is no longer like that. If you want to go to Mecca, you walk your ass up, you walk and make your money, and you are going to pay 250,000 CFA, which is 320 euro, if I'm not mistaken. A lot of people are saying it's very small. I say for me it's good, because how many people will go out of Burkina? So let everybody drop 320 euro. How much we go get? I never see these people one day they wake up and tell us, oh, we this community, we gather all our money to go to Mecca, we are giving it to the government to make the government work. No.
You will never see the Christians saying, we are bringing all our money we're supposed to take to Jerusalem, we are giving it to the government because we see that the government is strong. I'm in this country, the struggle. I never tell you nothing because I'm keeping myself calm. I don't have the time to come and sit, but when I'm settled, I will tell you everything about Burkina Faso. The nation is struggling. The nation needs everybody. The nation needs support, both in and out of the nation. And likewise, other African countries. All the money we take to Mecca, we take to Jerusalem, we can use it to build our nation and contribute to the country. Every day you complain about what your government will give you. You never know one day. Think about what are you going to give your country. Nothing. You have nothing. You do a lucky up and down. Millions of you go to Mecca, you pray our nation is not going forward. You go to Mecca, you go and pray our nation is not going forward. We are going back. Everyday insecurity, every West African nation, millions of you are going to Mecca. No, I'm just saying, I don't want to analyze too much, just telling you now, if this news can pass across West Africa, I will be so happy because Nigeria government is using millions to sponsor people. Millions to sponsor people to Mecca. Ghana is sending people to Mecca. They don't send people to Mecca in Ghana. They don't send people to Mecca in Ghana. Gambia is doing this. Gambia don't have money in the government. Gambia, they don't have money in the nation. But you will see them, they drag the government to go Mecca. Many things, me, I'm proud of this government. Burkina is another nation with another structure, another strategy. Ibrahim did not have the what am I going to say? He don't have the knowledge of politics. He don't have the structure of politics. He don't have political background. But he used his mind. He used his mind and his feelings to govern the people. That is why you see Burkina is different. Ibrahim is the only government in all West Africa. In Africa, that will tell you, I'm not putting money for Mecca. You people come and donate for us. Let's move on. Only him. The many they cannot do because all of them will rise up against them. They are begging them for votes. How can they talk against them? Nigeria is the last person that will tell their people to come and donate money for the nation to better. Because Nigeria always beg for the Muslim community to fight for them. They always beg a lucky government. They will beg and beg and beg and beg. Some people are going to Mecca too much. Your nation is falling down. Your nation is falling down. You are building Mecca. Salon are building Mecca. Your nation is falling down. Citizens are building Mecca, but you don't build your nation. It's a disgrace. Senegal, the last day they are crying on media. They don't take care of us in Mecca. This year, gather your money and feast your country. Do something for your country. So anything, build school, anything. Gather the money and choose one place you want to do this one in your country. The job of the country is not for president alone. Everybody have to be responsible. Let nobody come and disturb Burkina government to come and do Mecca. I don't want to hear. If you are rich enough to go Mecca, 250,000 to the government. Allah. Ṣé gbọ́n tọ́mọ bẹ̀rẹ̀ yẹn sọ? Ṣé ẹni tó fi Nàìjíríà gangan wé? Tó gbogbo ẹ̀yin tẹ́ fi Nàìjíríà yan gan. Tá a bá sọ̀rọ̀ ara wọn kan tó tún wá sábẹ́ àríwísí lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì wa tó tún mọ̀ sọ pé ẹ fi gọ́ọ̀mẹ̀ntì yẹn lọ́rùn lè yẹ nǹkan ó dáa níjọ́ wo this is 2026. Iná yóò ìdúró ẹ̀ẹ́dẹ̀sẹ̀ election ní February 27. Amukun mẹ́kan gbogbo yín. Àwọn bàbá yóò rí ohun rọ́mọ bí. Gbogbo ẹ̀dá tí ò bá ti lè ronú kò bàbá tó bí òrọ́mọ bí nínú level tí Nàìjíríà bá dé. Àwọn atẹ́rù pa ń sọ àṣẹ láti ẹjọ́ yìí ẹ wàá máa rí ọgbọ́n náà ọ̀rọ̀ wa díẹ̀díẹ̀ bí nǹkan ṣe ń lọ ṣé wàá máa rọ́gbọ́n náà báyìí ṣé kò yẹ kẹ́ máa kẹ́kọ̀ọ́ pé òdodo ọ̀rọ̀ là ń sọ ọ̀rọ̀ tá à ń sọ tá à ń láàgùn à ń sọ fún yín pé nǹkan ti bàjẹ́ Ọbásanjọ́ wá ń yan kiri ẹ lọ́wọ́ Ọbásanjọ́ ṣe ń ṣe ní pátì Oyinlọ́lá lọ́ṣogbo inú ẹ̀ ń dùn nífọ̀ọ́ tó fọwọ́ tọ́ra àwọn ìdáfọ́ Arẹ́gbẹ́ṣọlá pé ọ̀gá rẹ̀ that is that body language ní ẹni tó bá gbọ́ Yorùbá ọmọ pé tó bá ṣẹjọ́ ṣe ń bẹ̀ yín fi hàn nílẹ̀ káàkiri ni wípé àwa tó gbìyànjú tí wọ́n láwọn mọ̀ṣẹ̀lú jù wá lọ ní ibo náà wọ́n bá dé láti sinmi nì. ẹ̀gbọ́n mi kan wà tí mi nígbàgbé láéláé tí mo ń sọ̀rọ̀ kan ó ní gbogbo ìgbésí ayé tí èèyàn máa ń ṣe èèyàn gbọ́dọ̀ máa níbẹ̀rù ìgbésẹ̀ tó fẹ́ gbé ìmọ̀ bẹ̀rù àti gbégbésẹ̀ ní máa jẹ́ kí èèyàn ṣàṣeyọrí ṣùgbọ́n gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí ayé tí kì í bẹ̀rù láti take a decision kan ẹ ṣọ́ra fún ẹni bẹ́ẹ̀ àṣeyọrí rẹ̀ yóò nira ìtì ń ṣẹlẹ̀ lẹ́rìn ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lónìí
títí tá a fi máa mú àkọ́tún ètò mi wá lórí ìkànnì yìí èmi tí ń tòótọ́ bàbá àṣà